ilé tí ń bẹ ní ilé àfàǹdà yẹn upstairs 3 story yẹn baba Amirul Jaishy lọ́lọ́ ní kí wọ́n kọ́. Ya dunya. Owó tí wọ́n kọ́kọ́ rí láyé wọn náà ni wọ́n fi kọ́ ilé yẹn wọ́n ká gbọ́ wá sí ilé o. Ya dunya. Wọ́n kọ́ ilé náà níjọ́ náà ní àdúgbò wa ní òde àfàǹdà kò sí ilé náà. Ya dunya. Aqallu náà lè wọlé. Baba Amirul Jaishy wọn ò tí ì ṣe ìyàwó. Aqallu. Tí wọ́n fi kọ́ ilé yẹn àfi ilé yẹn ṣe ìyàwó ni. Minal qalil. Tàbá lè kó tàbá dé tára àdúgbò fi mọ̀ pé a ti dé ó ní àwọn àgbákò iná kan tí wọ́n máa tàn tá a máa tàn sókè báyìí. Gbogbo bí èèyàn bá wà yóò máa rí gbogbo nǹkan ni. Ashruquha adallu minal dalil. Wọ́n ṣèyàwó. Tusimmu. Bàbá wa láyà mi ní báyìí bí bẹ́ẹ̀ náà. Tusimmu. Lọ́dún náà bàbá sọ fún mi pé gbogbo ń tó parí ilé yẹn àti fọ́níṣọ̀ gbogbo inú ilé látòkè tó fi dé òkè ojú 52,000 naira lọ. Tusimmu bisiriha ọmọ wa tuhumi. Lápẹ́ bá ń pariwo Ọlọ́run. Ẹ pariwo Ọlọ́run dáadáa. Kò sẹ́ni tí wọ́n kọ́ níyẹn fún jọ náà ìyá wọn àti bàbá wọn ni. Àwa fìlé yẹn a fi ṣèyàwó. Níjọ́ náà níjọ́ táwọn tí wọ́n máa wóyàn tí kò fi bẹ́ tí wọ́n ń bẹ̀ láyé níjọ́ náà níjọ́ náà ni bàbá mi ń ṣe kọ́lé o. Níjọ́ náà làwọn èèyàn rò pé wọ́n ti kú. Ọlọ́wọ́n ọ̀pá wọn níjọ́ náà wọ́n fi wá lo àìmọye ọdún ìgbà tó di 1996 gbogbo ẹni ó bá wọ ayé maya ó rí ibi tí ń bọ̀ nísìnyí. Bàbá tó bí Maolana Amirul Jaishy bàbá wa ìmáàmù jẹ tanilé Solaty bàbá wa Muhammadul Hashi wọ́n wá jáde láyé wọ́n kú. Nígbà tí wọ́n kú màmá tó bí Amirul Jaishy tẹ́ bá ti ń bọ̀ láti ìta lọ́dọ̀ àfàǹdà tẹ́ wọnú sáwùrẹ́ wa báyìí tẹ́ ń bọ̀ straight náà ni ẹ máa wo ojú wíńdò ìyá wa tó bí Amirul Jaishy ẹ máa wo ojú wíńdò wọn lọ́kàkà báyìí wọ́n wá níbo ni wọ́n sin bàbá sí. wọ́n wá ra wáyé kan fún wọn ní ẹ̀gbẹ́ wíńdò ìyàwó wọn. Ìyàwó wa ń sọ fún wọn pé ẹ má ṣe ọkọ mi sí àyè o. Wọ́n ní kò síbòmí tá a fẹ́ sí wọ́n sí. Sẹ́tẹ̀rẹ̀ wọn lọ rákọ̀rì mi. Ìyá padà gbà wọ́n wá sí wọ́n sí ẹ̀gbẹ́ kan báyìí lẹ́gbẹ̀ẹ́ wíńdò lára ilé tuntun tá a wí yìí 1980 kí ni wọ́n ní wọ́n kọ́ náà. Sẹ́tẹ̀rẹ̀ lù. Bàbá wọn kú 1996 wọ́n wá sí bàbá wa wọ́n sin wọ́n sí ẹ̀gbẹ́ yẹn ìgbà wọ́n sin wọ́n síbẹ̀ akaye ní èyí jọ́ mẹ́jọ 21 days ìgbà tó di dédé 41 days ìyàwó wọn náà tó jáde láyé. Ìyá tó bí Amirul Jaishy. Sẹ́tẹ̀rẹ̀ wọn àkọ́rí mi. Àwọn náà tó jáde láyé ńgbà wọn jáde láyé àtúndé láti kú okùnfin tá a ṣe yẹn. Sẹ́tẹ̀rẹ̀ wọn àkọ́rí mi. Allahu Akbar. Sẹ́tẹ̀rẹ̀ wọn àkọ́rí mi. Ìlà kọ́mi. Yàrá ìyá wa tá a wí ìyá wa Sàádà yàrá kan bẹ tó fèsì wọn. Asálàjà tí máa sọ pé báwọn bá ti kú
yàrá yìí ni mo fẹ́ kẹ́ ẹ gbé wa. سترحل عن قريب àwa sin ìyá wa Sàádà tí wọ́n bí bàbá Amirul Jaishy Maolana Amirul Jaishy a sin wọ́n sínú yàrá yẹn ilé tó dáa ilé tá a lọ fẹ́ yìí sẹ́lẹ̀ ń tuntun sí ni àbẹ́ ń bàjẹ́ sí. إلى ẹ̀ dá mi lóhùn. كلام سكوت anana ẹ ma wọlọ baba kú 96 ìyá kú ní 96 41 days síra wa. إلى قومي ìbànújẹ́ yìí wá pọ̀ lára Maolana Amirul Jaishy àwọn méjèèjì tí mo fẹ́ràn jù láyé náà lọ́nà gbà lọ́wọ́ mi. إلى قومي irú ayé wo gan leléyìí ayé tí ó dùn fún ọ láàárọ̀ tí ó dọ̀sán tí ó tún padà kú. bàbá Maolana Amirul Jaishy wá transfer ìfẹ́ tí wọ́n ní sí àwọn méjèèjì wọ́n wá transfer rẹ̀ sí ìyàwó wọn. سترحل ìyá tó bí Khalifa Amirul Jaishy lónìí. سترحل ìyá Bíọ́lá wọ́n transfer ìfẹ́ àwọn méjèèjì wọ́n transfer rẹ̀ sí ara ìyá wa ìyá Bíọ́lá. سترحل عن قريب ayẹyẹ tó ń dò lọ ń dò lọ ń dò lọ. إلى قومي ǹgbà tó di 2010 àtẹ̀mí àtàmírù Jaishy bàbá àti ìyá Bíọ́lá ta wí àjọlọ Mákà. إلى قومي Adémákà tán láàárẹ̀ yìí bẹ̀rẹ̀ إلى قومي fún ìyàwó wọn. كلام سكوت gbàtà tiẹ̀ wà ní Madina alájà ìyá Bíọ́lá làwọn fẹ́ ra gold فيا ilé gbàgbé láyé ẹ dákun ẹja di ẹrù dáadáa يا أبا ayé yóò jẹ́ nǹkan kan bọ́ bá wáyé máyà tó fi wá kú òní lẹ́yìn òní ní nǹkan kan tí ó ṣẹ́kù lẹ́yìn rẹ̀. mo bọ̀ Amirul Jaishy wọn ò fẹ́ ra góòlù owó góòlù wọn ti pọ̀ jù. يا أبا ńgbà dé sọ góòlù tá a dẹ́rù àwọn Lárúbáwá ọwọ́ ni tọ́ sọ fún wọn ọkọ̀ àti ọmọ náà wọ́n sẹ́yìn tó bá ga púpọ̀. يا أبا Allahu Akbar. يا أبا سترحل عن قريب يا قوم كلام سكوت يا أبا سترحل عن قريب يا قوم كلام سكوت إلى قومي kí ni bẹ́ẹ̀ lu ayé tí ó ti tán. يا الدنيا Ewu ọjọ́ náà báyìí. Amirul Jaishy ni sọ fún kó máa náwó sí ìjọ bá ga jù o. يا الدنيا Mo sì sọ fún wọn. Mo ní bàbá ní kẹrọra ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ̀mọ̀ kó wọ́n dábí wá Mákà yìí pọ̀. أقل من القليل Nígbà tí awọnu ṣọ́ọ̀bù Lárúbáwá yìí ní Madina nígbà tára Yahya Bíọ́lá ó nà wọ́n sí gold tó lágbára jùlọ lọ́wọ́ sí. أقل من القليل wọ́n wá takú pélé èyí tí mo náwó sí gé ní wọ́n fẹ́ kẹ́ ẹ̀ fún. bàbá bá béèrè lọ́wọ́ Lárúbáwá yẹn pẹ̀lú lélẹ́yìí kí ni gíráàmù rẹ̀ ńgbà tó dákọ̀ iye owó ríálì yẹn fún wọn àti dọ́là. bàbá ṣèkì ojú àmọ́ wọn lọ́pṣà. أقل من القليل wọn ò ní option. أقل من القليل wọn wá takú pélé èyí tí mo náwó sí gé ní wọ́n fẹ́ kẹ́ ẹ̀ fún.
ra góòlù yẹn أقل من الدليل pẹ̀lú owó yẹn bó ṣe pọ̀ tó nígbà tí wọ́n ra góòlù náà inú alájà wa dùn ara wọn yá àwa fẹ́ jáde gẹ́gẹ́ bí ẹni tó ṣẹ̀ṣẹ̀ náwó tọ́tara ti ń kàn ní Maolana Amirul Jaishy wọ́n kà jáde nínú ṣọ́ọ̀bù yẹn báyìí wọ́n sì lọ dámásì rìn wọ́n máa ń pẹ̀lú action. èmi àti ìyá àwájọ jáde alájà Abíọ́lá wa ń sọ fún mi pé àfáà sì dùn mí nínú ó ní kí n má náwó sí tó ga jù mo wá náwó sí tó ga kó ló pé kò ní ra ó sì dùn mí nínú gbogbo àgbákò tí ó bá sábà kò sí àwọn. wọ́n ní gbogbo aburú tí ó bá kọlù wọn àwọn ni kó wá kọlù. wọ́n láburú kankan ò jẹ́ ẹni kọlù gbogbo wọn láwọn máa ń táwọn mú. wọ́n kàn ní kí ṣe ìtàmì ní àwọn méjèèjì ti dòkú ọ̀run lónìí wọ́n sì rí bíbí ti sọ yìí wọ́n ti lẹ́nu sí sọ yìí. wọ́n kàn ní kí ṣe ìtàmì ní ayọ̀há tẹ̀lé lókùtù. àwa jáde a sì jáde wọ́n wá ń ṣàdúrà yìí ní kíkankíkan ìgbà tó yá a dé sí Nàìjíríà nígbà tá a dé sí Nàìjíríà bàbá wa láyà alájà Abíọ́lá lòdù ọ̀sẹ̀ kan lọ ọ̀sẹ̀ káàbọ̀ àwọn náà padà sọ́dọ̀ lọ. dúníyà bàlá hó lábẹ́ bá òfìyà fúnbó ojú o. ilé tí mo ní wọ́n kọ́ pé wọ́n fi ṣèyàwó tá a sì fi ṣèyàwó náà tó sì gba ṣíṣe ní 1980 something tí mo wù yẹn. àwárí Abíọ́lá òun náà ṣe síbi gbàgbọ́n ẹgbẹ́ ìyá wọn òun náà làtúnṣe òun náà ṣe. àràkàtà sọ̀rọ̀ ẹ pariwo Ọlọ́run. ìyá wa tó bí Amirul Jaishy wọn bẹ lápá lọ àwa sin ìyàwó wọn alájà Abíọ́lá a sin àwọn náà ṣẹgbẹ wọn báyìí. wọ́n kàn lámọ́. ṣé ilé ò ti máa ń tán. ilé tuntun tá a wí pé gbogbo ayé wọn a máa fi ilé yẹn tọrọ lánàá yẹn ilé tí wàá di yẹn pé àwọn òkú náà wà ń padà ń sùn bẹ àwọn tí wọ́n jẹ́ alààyè tí wọ́n yé ń bẹ tẹ́lẹ̀ wọ́n padà dòkú sínú ẹ̀ náà. ngba Amirul Jaishy lọ wá sí i táwọn náà tún kú lọ ibẹ̀ náà làtọ́ sí àwọn náà sí. ibẹ̀ náà Amirul Jaishy náà sọ ẹ wà rí ẹ rí ìyá ń bẹ ẹ rí ìyàwó ń bẹ ẹ rà Amirul Jaishy. ayé fẹ̀mọ́tù. gbogbo ń tán fẹ́ dà kí náà wá rí dà náà. kúrò ayé fẹ̀mọ́tù. ikú padà dà wọn náà. kúrò ayé. gbogbo tẹ̀mí pẹ̀lú rẹ náà ń kójọ lónìí ikú padà dà wá ń jọ kan ni. kúrò ayé fẹ̀mọ́tù. ó ti lè wò kí ilé kan da tó kó rẹwà tó kó fáyìn tó yóò padà dà horo lọ́la ni. kúrò ayé.